ṣẹ́wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́wà tí brọ̀dá Yínká ni mo bá wọlé lénìí ẹ má wọrí brọ̀dá Yínká èmi àti àjọ máa ṣe competition ó díjọ́ kan lénìí ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi mo mà tún kí wa káàbọ̀ sórí ètò Kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí láti ilé iṣẹ́ wa Nuwa Media ilé iṣẹ́ kan pàtàkì tó ń fọ́n rere àṣà ìṣe ẹ̀sìn àti àwọn ọmọ wa tó ti làmìlaka nílẹ̀ káàárọ̀ oòjíire orúkọ mi ò tí ì yí padà èmi náà ni aródúdú òjígọ̀bì ọmọ wọn lówù òdùrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fíran èmi lọmọ awo tí ṣàgá wo èmi lọmọ bá rí jẹ àwọ̀ lámọ̀ ọmọ mi tútù tí jó ní fàì èmi nìkan làfin tó wà nínú ilé wa mo mà dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tèmi bá a ṣe bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn oríṣiríṣi ṣọwọ́ sí wa a dúpẹ́ púpọ̀ fáwọn èsì tẹ́ ẹ fún wa ṣùgbọ́n kò tí ì tó a sì ń retí yín sí ẹ máa bá wa ká lọ ẹ ṣáà máa tẹ like kẹ máa tẹ subscribe kẹ máa tẹ follow ní gbogbo orí àwọn ìtàkùn tí Nuwa Media wà lórí ayélujára fún ti ọ̀sẹ̀ yìí ẹ̀yin jọmọ́ mi ó fún tọ̀sẹ̀ yìí mò ń bọ̀ èmi kọ́ ni máa sọ fún yín ṣé ni mo gba ìpè lọ́wọ́ àǹtí náà mi ò mọ orúkọ wọn torí wọn rántí dá orúkọ wọn wọ́n ṣàgbà ìpè yẹn wọ́n sẹ́ǹdì kí la ti ń pè ohun yẹn voice note lọ́ sẹ́ǹdì sí mi wọn rántí dá orúkọ wọn but ẹ tẹ́tí sí ẹgbọ́n ohun tí wọ́n wí. Ẹ káalẹ́ àǹtí àròdù ẹ kú ètò ẹ kọjọ́ gbogbo mo like program yìí Kílẹ̀ rí sí mo dẹ̀ like tẹ́ treat ní last program tẹ́ ṣe but ìkànnà wà tí mo fẹ́ sọ fún yín tí wàá fẹ́ kẹ́ bá mi gbé sáfẹ́fẹ́ mà ẹnìkan ló sọ fún mi aṣáájọ ń sọ̀rọ̀ níbi kan ṣá wọ́n wá sọ fún mi pé this bird bat àdán yes àdán wọ́n sọ wípé àdán wípé tí wọ́n bá la inú àdán wípé wọ́n máa bá àdán míì nínú ẹ̀ wọ́n ní tó bá tún lanú àdán tó wà nínú ẹ̀ wọ́n máa bá another àdán nínú ẹ̀ tó bá tún lanú ìyẹn náà wọ́n máa tún bá another àdán ní wọ́n ní pé that is untrue wọ́n ṣáà insist wọ́n ní pé òótọ́ ni mo wá níwẹ̀ wípé màá béèrè lọ́wọ́ yín mà bóyá ẹ lè bá mi wádìí kẹ́ sọ fún mi whether it is true or not mà àbí kẹ́ bá mi sọ sórí program yín wọ́n á lè àwọn èèyàn lè bá mi testify to it ẹ ṣé mà. òun lẹ ti gbọ́ yẹn o wọ́n tún ti gbé mi wá o ṣé lóòótọ́ ni wípé àdán tí wọ́n bá pa tí wọ́n lanú ẹ̀ wọ́n á bá àdán mi nínú ẹ̀ tó bá tún lanú ìyẹn wọ́n á tún bá àdán mi nínú ẹ̀ tó bá tún la ìyẹn wọ́n á tún bá àdán mi nínú ẹ̀ ṣé lóòótọ́ ni ṣe kúkú mọ̀ pé òye tèmi ò kún mi ò lẹ́tọ̀ọ́ àti sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ dédé ẹ̀wọ̀n rí mo bọ̀ náà yé ẹ̀wọ̀n rẹ̀ jù mí lọ ẹ̀wọ̀n ẹlẹgbẹ́ mi ẹ̀wọ̀n àbúrò mi róye wọn tún kún jù tèmi lọ náà ọ̀nà àdé bẹ́ẹ̀ gẹ́jọ́ ẹ bá mi dá sí i ẹ fi gbogbo ìdáhùn yín àbí èrò yín lórí ohun tí mo mú wáyé ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa lórí ayélujára tẹ́ bá ń wá wa lórí Facebook ẹ ṣáà tẹ Nuwa Media lórí Instagram TikTok àti Thread ẹ tẹ Nuwa_media ìyẹn Nuwa pẹ̀lú ìlà kékeré ní ìsàlẹ̀ àti media lórí YouTube a wà gẹ́gẹ́ bí Nuwa Media 01 tó bá jẹ́ email ni ẹ ṣáà ti tẹ̀ ẹ́ sí nuwamedia@gmail.com tó bá dẹ̀ jẹ́ ìpè ni àbí lórí WhatsApp ẹ̀yin ẹ tẹ̀ sí àwọn nọ́mbà tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín Nuwa Media ní iléeṣẹ́ náà tó ń fọn rere àṣà ìṣe àti ẹ̀sìn pẹ̀lú àwọn ọmọ wa tó ti làmìlaka ní ilẹ̀ káàárọ̀ oòjíire. èmi náà ni tiyín ní tòótọ́ aródú òjígọ̀bì ọmọ wọn lówù òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ gbogbo máa fíran èmi lọ́mọ kì bàbá sílẹ̀ èmi lọ́mọ bá rí jẹ àwọ̀ láàmú ọmọ mi tútù tí í jó ní fàìfàì ìpàdé tún di ní orí ètò wa lọ́sẹ̀ tó ń bọ̀ àlàáfíà.